ṣé orí tán bá ń sọ fún ẹ pé kò bẹ̀rù èèyàn kó máa wà careful tó ní kò ní meaning kò nídìí it's nothing wọ́n ti bá tiẹ̀ jẹ́ tán o kò tètè fura ni. Gbogbo alárántí ọ̀rọ̀ ó ṣe stampede kò ṣe stampede ní Ìbàdàn gbà yẹn majority àwọn èèyàn kọ̀yìn sí Oriyomi Hamzat tó ń bínú ẹ̀ wọ́n gbé sójú páwọn ń bínú ẹ̀ irọ́ ni kò láìka àwọn ọmọ kéékèèké yẹn fún wọn ṣètùtù ọ̀la ni ó máa pretend bí pé òun dà oríṣiríṣi ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùfàǹṣá la gbọ́ tán sọ fún màá yẹ. Lẹ́yìn ìgbà yẹn tó jáde nínú correctional center tí wọ́n fi sí ó wá sọ jáde lẹ́nu ẹ̀ wípé eléyìí tóun rí yìí o kò ní kóun stop láti máa ṣe dáadáa sáwọn ọmọdé àti gbogbo ẹni tó bá kọ́ máa pọ̀ jù. Kí la fẹ́ fàyọ ń bẹ̀ ni pé gbogbo alárántí ọmọ onímáímáí kìíní kan èmi àpèkẹ́ mò ń sọ̀rọ̀ ìyàwó Kúdùsì ìyàwó Oriyomi Hamzat Oriyomi ni wọ́n fẹ́ ó gó sí mi lẹ́mìí ó wà lé mi láyà ọmọ yẹn ti dolórí rẹ̀ ń sìn Oriyomi ò lè dànù o gbàtọ́ mu dọ́dọ̀ ẹ̀ gbà ẹ bá wa kíyèsí ọmọ yẹn wò nǹkan tó ń kọ o ó gbọ́ ọmọ yẹn ti dolórí òun náà ti ń gba dọ́là ó ti dìlú mọ̀ọ́ká Oriyomi ti pledge wípé níbi tó kàwé dẹ́sìn títí tó máa fi parí òun máa fúta he will be the sponsor. So ibi tí mo wá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sáré padà sí ni pé same people àwọn tó ń bú Oriyomi jọ yẹn tó ń gbé ṣépè tó ń sọ oríṣiríṣi àwọn náà tó ń yẹn sìn pé Oriyomi thank you ẹ ṣé gan o àmọ̀ pé yàn dáadáa ni yín ẹ fẹ́ràn àwọn ọmọdé ẹ fẹ́ràn àwọn èwe àwọn èèyàn burú ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ tá a fẹ́ fàyọ sórí ṣé bí n tó ó gbé dáadáa dání ó ló fẹ́ máa ṣe dáadáa ń kàn ẹ́ lábùkù níwọ̀n bá ń bẹ̀ ló pátì ló lóòṣe mọ́ ló láwọn aráyé ò kì í appreciate tó bá jẹ́ nǹkan tọ́lọ́run rán ẹ ni tó jẹ́ natural endowment you will continue doing it wàá máa deliver lójoojúmọ́ wàá máa yọ àwọn èèyàn kó nu àbúrò nítorí àdójúkọ àbí problem tó ní kò stop. Ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo nǹkan táwọn ọmọ yín bá mọ̀ ṣe ẹ jẹ́ kán grow don't kill them of their dreams. tá bá ti sọ òyìnbó tán lé ẹ jẹ́ kán sọ Yorùbá ẹ jẹ́ káwọn ọmọ sọ Yorùbá ni yín ẹ̀kọ́ pọ̀ nínú ìwé kọ́bọ̀ kò sẹ́ni tí ò lè ṣoríire àpèkẹ́ ti padà dògbò ìdílé inú màmá ẹ̀ dùn ẹ̀ka ọkọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ kò sẹ́ni tó máa wo fídíò yẹn tó rí ẹ̀ ò ní wù. Kudos to Oriyomi ẹ subscribe sí Àkọ́ TV ẹ bá share ẹ dẹ̀ comment àdúrà gbogbo wa gba àjèrè ọmọ. A connect ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a fi boost YouTube channel ẹ̀ by doing that a fẹ́ capitalize on that on this particular one kó náà fi grow tó fi jẹ́ pé kó náà máa pa owó wọlé náà máa pa dọ́là tó bá ń ṣe yóò máa dowó ńlá lágbára Ọlọ́run. The story has changed by God's grace. So, and I want to confirm this to you that as from today, I'm adopting her as my daughter. I'm adopting her as my daughter, and I'll be responsible for her education from now to university level. So, ìtumọ̀ ìbò tí mo sọ ni pé mo ti gbà á gẹ́gẹ́ bí ọmọ mi látòní lọ. Èmi ni mo sì máa sanwó iléèwé rẹ̀ títí tí ó fi jáde yunifásitì. Mo mọ̀ pé òun ò yé tẹ́lẹ̀ ẹ ti yé ní báyìí. So, àwọn nǹkan tí a wá láṣẹ ẹ̀ yóò máa pa owó wọlé fún dáadáa. Then owó mọ́ẹ́mọ́ yín ìgbọ́ tẹ bá follow package tá a bá fún yín mo ló máa pay yín. But pending the time tá a bá máa parí ẹ má gba àwọn ẹ̀kọ́ mọ́. A connect ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a fi boost YouTube channel ẹ̀ by doing that a fẹ́ capitalize on that on this particular one kó náà fi grow tó fi jẹ́ pé kó náà máa pa owó wọlé náà máa pa dọ́là tó bá ń ṣe yóò máa dowó ńlá lágbára Ọlọ́run. The story has changed by God's grace.
So, and I want to confirm this to you that as from today, I'm adopting her as my daughter. I'm adopting her as my daughter, and I'll be responsible for her education from now to university. Wow. So, ìtumọ̀ ìbò tí mo sọ ni pé mo ti gbà á gẹ́gẹ́ bí ọmọ mi látòní lọ. Èmi ni mo sì máa sanwó ilé ìwé rẹ̀ títí tí ó fi jáde yunifásitì. Mo mọ̀ pé òun ò yé tẹ́lẹ̀ ẹ̀ ti yé ní báyìí. So, àwọn nǹkan tí a wá láṣẹ ẹ̀ yóò mọ̀ pa owó wọlé fún dáadáa. Then owó mọ́ẹ́mọ́ yín ṣùgbọ́n tẹ bá follow package tá a bá fún yín mo ló máa pay yín. But pending the time tá a bá máa parí ẹ má gba àwọn ẹ̀kọ́ mọ́.